Ọ̀gá, mo like irú fáyà yìí. O gbádùn fáyà. Ọlọ́run bá. O gbádùn fáyà mi. Ṣé pé mo wọ ọbẹ̀ gan? Mo wọ ọmọ rí mọ̀mọ́. Ìwọ náà fẹ́ ya kẹ́nu mọ̀. Ìwọ máa ròyìn. Àyà mi ti já. Bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé yà fáyà yà dì. Èyí làwọn mi ṣe gbì. Mo fún gbogbo ẹ̀ṣẹ̀ ni wọ́n bá yín lọ́fíìsì ìṣẹ̀lẹ̀ fẹ́ sáàkì. Ẹ̀rọ ń dáyà dúró. Ebi ń dáyà dúró, mo máa ń ràn yàn lọ́wọ́ ni. Mo dẹ̀ máa ń dùn yàn mọ́. Ìwé ẹni tó rìn òun náà ni. Gbogbo fáyà mi ò jù báyìí lọ. Mi ò ní fáìlì kan náà fi ń kọ orúkọ èèyàn sí pé wọ́n sáàkì ìrora máa kọ fáìlì pé mo du ẹnu mi. Ṣé kìí ṣe pé èmi nìkan kọ́ ni mo ń lu fáyà báyìí? Kọ̀ọ̀kan eléyìí ọkàn bí mo ṣe ń fáyà olúkálùkù kọ̀ọ̀kan ẹ̀ nígbà tí fífáyà ẹ̀dí kejì lọ́wọ́ ó gbọ́ òun ni ó ṣe. Mo gbọ́dọ̀ máa léètì lójoojúmọ́ kí ni mo ń lu fáyà báyìí. Tó bá léètì lọ́la tó fẹ́ sọ di iṣẹ́ àbó gbọ́ torí mi mọ́ tá a ṣe tó fi wá di bàbàrà tó fi di wípé wà tó léètì lọ́la èèyàn fẹ́ yóò bẹ̀rẹ̀ chance èèyàn ń dùn yẹn ná àárín ìṣẹ́jú méjì ó ti fẹ́ máa wọlẹ̀ wà tó léètì lọ́la àṣẹ bẹ̀rẹ̀ ìrọ̀ o mo níyàwó lé o tó bá léètì lọ́la máa rán sẹ́kítírì gangan lò sẹ́kítírì gangan ló máa fàyẹ̀ what's that wà léètì lọ́la dọ́ wọn ló gbọ́ yẹn. Ọ̀gá yẹn bí ẹ̀ ọkọ̀ òkìlera nìyẹn fún mi. Can you just go? Kò lè respect ọ̀gá ẹ̀ kó ṣọ́ra ẹ̀ okay? Kó ṣọ́ra ẹ̀ tó bá disrespect mi ojú gbogbo èèyàn ni màá ṣe wọ ẹ̀ máa fáyà ẹ̀ gangan lójú àwọn èèyàn o gbọ́. Ìgbà ní ìsìn àná dípọ̀ gà àti fáyà òun rí láàánú lè bá wọn sọ̀rọ̀ mọ́. Mo burúkú lọ́mọ. But okay, go.